No. I can't remember. Mo fẹ́ yọ owó. Bá ń yọ 300,000. 300,000. 300,000. Bá sanwó ní màálù tó. Mo ti rí sanwó àtàtò owó òru. Ní màálù ń ṣe kí n fowó bá yàn ṣe ní yọ tí mo retí. 3,000 ní charges mi. Yọ kò pọ̀ jù náà. Ẹgbà ẹ̀pẹ̀tẹ̀ Kò pọ̀ jù. Mo gbà ọ̀tún la. Ìpínlẹ̀ wàá jọ sọ́ọ̀tì mo jọ sọ́ọ̀tì. Mo mọ ọdún fáì yóò dùn tó kàtẹ́ yóò wá lọ. Bàbá ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù ẹni inú àkáǹtì ṣe sufficient fund ilé sọ. Mo lérò pé mo lówó mo. Inú àkáǹtì insufficient fund ló sọ. Ayọ̀ ní POS àdúgbò ìṣẹ́jọ́ lórí ibú báyìí náà. Bàbá. Ṣé mo ní lówó mi kan? Mo wà sọ pé mo gbẹ káàdì wa. Inú àkáǹtì bàbá. Kò sówó mo. Insufficient fund ló sọ tó bá wà ń bẹ a máa bá yín yọ. Olòṣì bí wọ́n ṣe máa jẹnu yankiyanki bíi tí ó mú wèrè nù. Níta kọ̀ọ̀kan ṣe kọ́ ṣe ló. Mo ti kí ní bọ̀ ká tún ṣe. Ó lè jẹ́ network. Bàbá ẹ kí n tún bá yín tèyí kò sówó ń bẹ̀ ṣá o. Òṣì ń bẹ̀. Wọ́n lọ fowó síbẹ̀ fún mi. Ẹgbà ẹ̀tẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ òṣì wọn bí wọ́n ṣe máa ń tẹnu. Ẹ̀tẹ̀ pín ní bàbá. No. Ngbà sowó ń bẹ̀. Bá bí ọ̀rẹ́ kọ́ ọmọ kò wó lè lọ́wọ́. Ó mi pé kò sowó ń bẹ̀. Kò sowó ń bẹ̀. Bàbá insufficient fund ṣé wàá já wà lólè ní ẹgbà káàdì ń jàre kò sí owó nù ìgbà yìí jàre. Ọlẹ́mi wá ṣe kí Ṣé ni? wàá já wà lólè ní. Mo wá jà yín lólè. Kò sí owó nù ìbàdàn ń gbé káàdì. Èmi wá jà yín lólè. Sọ gbádùn sà. Kò sí àgbàgbà máa ń jalè o. Bàbá Bàbá ṣe ẹ̀dẹ̀ ń gbà mí létí báyẹn. Ṣé nǹkan ṣe yín ni bàbá? kí nǹkan ṣe mi? Mo fọdà kà mọ́ Bàbá lónìí. ṣé ń lẹ fi mí sí ìbáyé gbá mi báyẹn? Ó lè ní olè ní. Ẹgbẹ́ káàdì ń káàdì tí a fẹ́ gbé Ọmọ lónìí. Kò sówó kò sọ́nù káàdì tó ń gbé káàdì òfò káàkiri. Kí ló dé bàbá? Mo fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀. Mọ owó tí wọ́n fún mi ní ìsinsìn tí mo fẹ́ gbà bí kan bẹ̀. Wọ́n bá wọn tí wọ́n ṣe POS ládùúgbò yín wèrè ni wọn. Òun náà ṣe ọmọ kan ṣe dáadáa fún mi o. Ẹnìkan sì fún mi lówó 2 million. 2 million lẹ́ni yẹn fún mi o. Mo sì wá ní n ò ní gbà lọ́dọ̀ ti bímọ kí n wá gbà lọ́dọ̀ òun. Tọ́ba kí káàdì bọ̀ lọ́sẹ̀ wúru ọdún òṣòwò ń bẹ̀. 2 million. Ọgbọ́n káàdì wa mo ti ṣẹ́ẹ̀kì bí ẹ̀mẹ́fà kò sówó ọkọ̀ insufficient fund ló ń sọ. Àṣà ni ìyọwó ká sọ bí àyọ. Sórí owó wọn ṣẹ̀ fún mi ní ìsìn ni. Bàbá ẹ ṣe sùúrù ẹ má jẹ́ kára yín wá rírì jù ṣé ẹni bó ṣe wà kò ṣe POS ń bí o kò dẹ̀ ṣe pé bí wọ́n máa gbowó yóò máa sọ pé ẹ bá kan nìkan tówó bá wà ń bẹ akówó yìí fún yín kò sówó bẹ́ẹ̀ nìyẹn kò lè parọ́ àbí. Níṣẹ́ mo kọ́ rò pé wọ́n náà gbádùn gbà tó wọ̀ bí wa. Àbí torí pé mo ń ṣe nírọ̀rùn fún yín. Tí máa dà kí níbo ẹwọ́ wo ni ò sí bẹ́ẹ̀. ẹ ṣe sùúrù. Ìwọ náà tún wá wọlé. a ní ẹ ṣe sùúrù. Ò ń gbè lẹ́yìn rẹ̀. Bàbá ẹ ṣe sùúrù. Ó ní ẹ ṣe sùúrù. 2 million money. ẹ máa gbọ́ ṣe nẹ́tọ̀kì máa ń ṣe orí burúkú gbà mí. Owó yẹn lè má ì tí wọlé. Ó sọ sọ̀rọ̀ sọ lálàáfíà. Wọ́n tún ọwọ́ gbìyànjú rẹ̀ wò. Àní ó lè má ì tí wọlé sínú àkáǹtì yín. Owó lè má ì tí ìdákàtì tèmi. Lówó tó sọ pé láìpẹ́ yìí ni lórí ẹ̀ fún mi. Lórí ẹ̀ tí mo sì rí tí wọ́n fi àláàtì wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi. Bàbá lórí ẹ̀. Lórí irọ́. Tí a pè jáde nù. Bàbá ẹ ti wọ mọ́tò. Mọ́tò bọ̀ mi. Alẹ́ ti wọ mọ́tò ẹ̀ ti ẹ̀ bọ̀lẹ́ rárá. Mo wọ mọ́tò. Lórí irọ́ ló ṣòwò sí yín. Bàbá ẹ ti gba fake alert. Fake alert wo ni? Bẹ́ẹ̀ni. Ta ló gba fake alert? Ṣé bẹ́ẹ̀ ni lórí irọ́ ló ṣòwò sí yín? Olóṣòwò sí mi. Òun ló ṣòwò sí yín. Ẹ ti gba fake alert. Mo ṣe sọ wípé ti wọ mọ́tò. Ó lè jẹ́ pé láti fake lọ fún mi. Ẹ wo bí ọ̀run yìí rí ẹ farabalẹ̀. Lórí irọ́ bó ṣe wà yẹn. Ó ń jalè ara. Ó ń jalè ẹ̀mí. Lẹ́yìn fúnra yín bá dúró bẹ́ẹ̀ bá dúró dáadáa. Àlọ́ máa ta yìí. Àdínkù tó ṣe 2 million sí mi. Bàbá ẹgbà káàdì yín ẹgbà káàdì yín. Olè ara. Ó fi ọ̀pá fàájì, ó fi tẹ òtúrú pọ̀. Ẹ̀wá ló ṣe lórí ìránṣẹ́ owó ṣòwò sí yín. Àló tún gba 20,000, ó tún gba 20,000. Ó ní tó ń bá ti ṣòwò ń sí mi, kò sówó tó wọ́n nà mọ́. Òun sì ti wọlé méjì. Mo lọ́rọ̀ àbí ẹgẹ́gẹ́ jẹ. Bàbá yàtọ̀ máa lọ. Kí bá lọ? Ọrùn tani rẹ̀. Ọmọ lórí ikú ni ìwọ ọrùn tani. Àbó ń ṣe èrè sá. Alẹ́ ti wọ mọ́tò ẹ̀ bọ̀ ní. Lórí irọ́ àti mbá bá pàdé ládùúgbò yìí tí mo bá nìkan bọ̀ pọ́ngànà báyìí fódì ní oṣù méje yóò mọ̀ pọ́ngànà kiri.